tààtà wà nínú. Àwọn èèyàn rẹ̀. Orin ayọ̀ la ó kọ. Ọlọ́run àgbáyé mo fògo fún ọ bàbá. Ìbà kọjá ìbà ṣẹ̀dá. Ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pátápátá. Àṣèbà gbogbo aṣíwájú pátá, àṣèbà àwọn tó ti tẹ̀ ká tó tẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣèbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Àṣèbà Ọlọ́run àkọ́dáyé, àṣẹ̀dá ọ̀run. Àṣèbà ọmọ ọwọ́ o, bẹ́ẹ̀ náà la ṣèbà ọmọ ìrìnsẹ̀ pátápátá, àṣèbà oyún inú gan pàápàá. Àsìkò ti tó báyìí gbogbo ẹ̀yin tèmi, ẹ mú gègé yín, ẹ mú tákàdá yín, ẹ jẹ́ ká jọ ṣe kíni? Ẹ jẹ́ ká jọ yànnà náà rọ̀ fúnra wa díẹ̀díẹ̀. Tààtà wà nínú. Mo fẹ́ ká mọ̀ wípé mo fẹ́ ká kíra wa ká sì kí bàbá wa pàtàkì wípé congratulations to bàbá Ìjẹ̀ṣà. Congratulations to bàbá Ìjẹ̀ṣà. Àwọn nǹkan tó ṣe wípé ẹ fẹ́ mẹ́nubà lónìí. Ohun tó máa ń ṣẹlẹ̀ sọmọ ológo nínú àkàbà ògo, òun náà ni a fẹ́ mẹ́nubà lónìí. Tó bá ṣe pé inú mọ́tò ló bá bá yín, tó bá ṣe pé orí ìrìn ló bá bá yín, níbikíbi tó lè bá yín pátápátá, ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ mú gègé, kẹ́ mú tákàdá, ẹ wá àpótí kékeré kan, ẹ rọra fi jókòó. Ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò síra wọn. Kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan? Àwọn pàṣẹ wo gangan ni bàbá Ìjẹ̀ṣà là kọjá? Kí ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ọmọ ológo jù nínú ayé? Gbogbo ẹ̀ pátá òun náà ni a fẹ́ gbé yẹ̀wò lónìí, tó ṣe wípé a fẹ́ mọ bira wa léèrè. Àwọn ìlàkọjá tọmọ ológo máa ń là kọjá nínú ewu ní ìgbà míì. Ayọ̀ la ó kọ. Ní báyìí mo kí àwọn àlejò mi pàtàkì báyìí ó yẹ bá mi kí gbogbo ara lé pátápátá lọ́kọ̀ọ̀kan. Tó ẹkùlé là kí onílé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ là kí èrò ọ̀nà a kí ara iwájú a kí àwọn tábà láàrin a sì tún kí àwọn tó tún bọ̀ lẹ́yìn náà a kí gbogbo àwọn aṣíwájú wa àti gbogbo lọ́balọ́ba lóyè àti lóyè pé ẹ̀kalẹ̀ ẹ̀kọ́ àṣálẹ̀ wọ akúṣe ní sára ò lè bí akẹ́ra pé a kú ìsinmi orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Lápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kọ́bọ́ má jẹ́ ń lé bàbá tó bí mi lọ́mọ ẹ ṣé àdúpẹ́. Bàbá mi kejì ó yá. Ẹ kú lé o gbogbo ará ilé, akíyín lówùúrọ̀ akíyín lọ́sàn-án àdẹ̀kíyín ní àṣálẹ́ ní orí tí ẹ bá wà. Orúkọ mi náà yí padà, èmi náà ni ọmọ Atófaratì, ọmọ Ògbèyìn, ọmọ Òjòrò, ọmọ Ṣèkìtì. Ẹ ṣé gan ni ọmọ Atófaratì, ẹ káàbọ̀ ó pọ̀ jù ẹ̀yin ti tèmi rí wípé àlejò pàtàkì òun náà ni àlejò tí a gbà lónìí nítorí wípé àwọn
àwọn nǹkan pọ̀ tó ṣe wípé a fẹ́ gbé yẹ̀wò gangan àwọn nǹkan pọ̀ tó ṣe pa máa gbé yẹ̀wò ó pọ̀ jù bẹ́ẹ̀ ni. Tá a bá wo nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ẹ gbogbo lé ẹ bá wa kí bàbá Ìjẹ̀ṣà wípé wọ́n káàbọ̀ wọ́n sì kú yíyọ wọ́n kú kíkáàbọ̀ wọ́n kú bíbọ́ kúrò ní inú àjàgà èṣù àbí ṣé nínú àjàgà èèyàn ní ká pè ní àbí nínú àjàgà kíni náà. àjàgà èṣù náà ni okùn tẹ ọlọ́mọdé àkóso páńpẹ́ èṣù. àti páńpẹ́ ènìyàn gbà mí. páńpẹ́ ènìyàn ni. ẹ máa gbọ́ ọ bọ́mọ èèyàn bá dẹ páńpẹ́ lẹ̀ ní ìpínlẹ̀ èṣù páńpẹ́ oríire wà á ní páńpẹ́ oríire nìyẹn bó páńpẹ́ èṣù lélẹ́yìí èèyàn ló dé lóòótọ́ ṣùgbọ́n so adúgbò kọ́lọ́hún yọnu àjàgà páńpẹ́ èṣù kọ́lọ́mọdé wọn kó sínú páńpẹ́ ọmọ èdè èèyàn mọ́. àmì Ọlọ́run. àtàwa náà. nínú ní ṣókí báyìí kí ni nǹkan tí ẹ ṣe kọ́kọ́ fẹ́ rí sọ náà nípa bàbá Ìjẹ̀ṣà. bàbá Ìjẹ̀ṣà adẹ́rìnpa òṣónú àti mix bàbá náà pọ̀ nítorí pé Yorùbá bọ̀ sọ pé kéèyàn máa ṣe rere lẹ̀ nítorí ọjọ́ tí ire ò wúlò ni tó bá ṣe pé bàbá Ìjẹ̀ṣà jẹ́ èèyàn kan tó ṣe pé ìròyìn burúkú ni ayé ń ròyìn fún kó tó di pé bọ́ sínú àdánwò yìí ni ó dàbí pé àwọn àgbàgbé ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní àṣélẹ̀ ni àbọ̀ wá bá dáadáa tí bàbá Ìjẹ̀ṣà ti ṣe nípa ìsọ̀rọ̀ àbí ìtọ́nisọ́nà ló fa sábàbí tó yẹ pé àwọn ayé fi ṣùgbà bàbá Ìjẹ̀ṣà abá wọn yọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí oríire àgbéga lọ́lọ́run fi máa fi dá padà fún wọn ṣùgbọ́n káwọn náà fi bẹ̀ náà kàn fi kọ́ ọgbọ́n gbogbo yẹn náà kó ló ṣe dáradé ló ṣe ní ṣókí. ẹ̀yin kọ́. nǹkan tí mi kò fẹ́ sọ ń bẹ̀ ni wípé a kí bàbá because ọ̀gá wa ni nípa ní tẹ́ bá sọ̀rọ̀ nípa kọ̀mẹ́díà bàbá Ìjẹ̀ṣà jẹ́ #1 tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń wù àwòkọ́ṣe wọn láti máa ṣiṣẹ́ adẹ́rìn kòṣónú yìí pàápàá tó jẹ́ tó dórí àwa tí à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí because abáṣẹ́ yìí náwó wọn ni ọ̀gá wa ni adẹ̀kùn wọn kú oríire pàápàá tó pé ẹ̀kọ́ ńlá ni ẹ̀kọ́ ńlá gidi gan ni a kí bàbá Ìjẹ̀ṣà pé wọn kú oríire. ẹ ṣe gan ni ẹ̀gbọ́n mi nǹkan kan wá sí ẹ̀wà tó ṣe wípé mo kọ́kọ́ fẹ́ gbéyẹ̀wò mo fẹ́ kí kájọ gbéyẹ̀wò ó ní wípé mo máa ń gbọ́ wípé àti débi ògo kì í ṣe ibi tó rọrùn àti wípé ọmọ ológo òun gangan lógún máa ń dojú kọ ní ìgbà míì ṣé lóòótọ́ ni báwo ló ṣe jẹ́ wípé àti débi ògo èso ohun tó rọrùn àti pé ọmọ ológo lógún máa ń dojú kọ kí ni àwọn nǹkan tẹ́ ẹ rí sí ọ̀rọ̀ yìí náà. Tabaníká sọ̀rọ̀ nípa ọmọ ológo kí ni kan bẹ fún gbogbo ẹ̀dá tó lógo náà ni pé sometimes kì í sí gbogbo wọn o àwọn tí wọ́n ní ògo wọn kì í kọ́kọ́ mọ̀ so àyè kọ́kọ́ mọ̀ yẹn ló máa ń jẹ́ wọ́n fọ́ọ̀lù sínú àdánwò tó máa dé kọ́ mọ̀ pé ògo ló ń tì wọ́n lọ síbẹ̀ ẹni tó bá jẹ́ ológun wọn sábà máa tètè máa dára dé gbogbo ẹ̀dá wọ́n á fi gbogbo yá báyé ṣe dùn nìyẹn àti wọn ní dọ́ta mọ̀ wọn ní dá ọ̀rẹ́ mọ̀ ṣùgbọ́n ìgbà tó bá fọ́ọ̀lù sínú àdánwò wọ́n máa ń tó máa mọ̀ pé àṣé bí ayé ṣe rí lélẹ́yìí ẹ ti stand ìgbà yẹn náà jẹ́ wá mọ̀ yìí pé nǹkan kan wà ní ara rẹ̀ làwọn yóò sọ mọ̀ pé nǹkan báyìí wà lára rẹ̀ ògo ẹ̀ á tì ìyẹn ló máa jẹ́ kó wá dá ọ̀tá mọ̀ á dá ọ̀rẹ́ mọ̀ á jí ó mọ̀ bí ó ṣe lè rẹ̀ ṣùgbọ́n tí o bá fọ́ọ̀lù sínú àdánwò wọn tètè dá ara wọn mọ̀ so ògo yẹn ló máa fa sábàbí tí ó fi tirẹ̀ àbí tí ó fi ṣàdédé dá ara rẹ̀ mọ̀ ẹ ṣàkíyèsí tí ẹni tó bá jẹ́ ológo sẹ́yìn pé àwọn kan bẹ pé wọ́n fún ògo gbé dìde ni bí ti pé àwọn náà ní ògo yẹn wọ́n lè ní ògo tiẹ̀ o ṣùgbọ́n bá ògo ńlé sẹ́yìn pé wọ́n máa ń ra ògo fún ìyànnú ayé ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀yin ni bàbá mi sìn ẹ ti ṣiṣẹ́ lẹ̀ fún mi ilé wà everything wà mo ò lè ní pọ́blẹ́mù kan àti dìde ẹ ti ra ògo tiyín ẹ ti fi gbé tiwa dìde nìyẹn irú ẹni tí wọ́n bá bògo nílé tí ò bá fọ́ọ̀lù sínú àdánwò rí irú wọn ó máa ń ṣòro fún wọn tó bá já sínú kànga báyìí wọn àtún dìde mọ́ ṣùgbọ́n ẹni tó ṣe pé ó struggle débẹ̀ ni àti kòtò àti gégélé ọlọ́run yọ ń bẹ̀ ọgbọ́n orí wọn àti àríwòye wọn kò ní jẹ́ kí wọ́n fọ́ọ̀lù sínú àdánwò rẹ̀ ó dẹ̀ máa jẹ́ káyé ó mọ̀ pé
ibi tó ń lọ ló fà sábíà bí nǹkan yìí. So ọmọ ológo wọ́n gbọ́dọ̀ máa ní àníyàn pé inú ogun ló máa ń sábà di padà jẹ́ kí ògo hàn. So ó dà gẹ́gẹ́ bí gold tí ẹ bá ti gold bọ̀ nínú náà kò lè di nǹkan tá a máa gbé sí ọrùn. So bí ọ̀rọ̀ ògo ṣe rí nìyẹn. So ẹni tó bá fẹ́ jẹ́ ológo láyé ó gbọ́dọ̀ máa dìrù ọ̀tá dìrù ogun sílẹ̀ kó lè bá dé ibùsọ̀ ògo náà. ẹ ṣe ohun tí èmi fẹ́ sọ nípa ọ̀rọ̀ yìí ni wípé àwọn Yorùbá sọ wípé wọ́n nínú ogun náà ni ògo ń gbé, nínú ògo náà ní ń gbé inú ogun, pé ẹni tí ò bá ní ogun kò lè lógo, pé ọ̀pọ̀ èèyàn lónìí ọmọ ológo ni wọ́n ṣùgbọ́n ogun wà because tí yóò bá ní ogun kò lè lógo. Fẹ́ kí n ṣe àpèjúwe kan, ẹ wo ọbẹ̀ tí à ń jẹ lẹ́nu tí a wò pé ọbẹ̀ yìí dùn, ẹ wo kí ọbẹ̀ yìí tó dùn, ẹ wo nǹkan tó là kọjá kó tó lè dùn. ṣọ́wọ́ mi yẹ yín sà, ẹ wo nǹkan tí ọbẹ̀ yìí nǹkan tó là kọjá because ó ti gbanú iná kọjá, ó ti gbóná, ó ti wó kó tó ṣe wàá sọ kọjá ọbẹ̀ yìí dùn, èyí tó sọ ọbẹ̀ yìí dùn, ṣùgbọ́n ọbẹ̀ yẹn ti tábà wò nǹkan tí ọbẹ̀ ti là kọjá kò ṣe nǹkan kékeré. Kòkò tí ó jẹ ata ìdè máa kọ́ gbóná. So ìdí ni pé ọmọ ológo wọ́n máa gba inú ogun, láì sí ogun kò sógo, inú ogun náà yàn tí ń dé inú ogo. So àwọn tí mo kàn fẹ́ sọ ní ibẹ̀ yẹn nìyẹn ní ṣókí. tó wọ́n ní alágbára máa ń ṣubú lójú ìjà, tí lóòótọ́ lálágbára máa ń ṣubú lójú ìjà. bẹ́ẹ̀ ni òwe àwọn alágbára ni tí wọ́n bá ní alágbára máa ń ṣubú lójú ìjà, ìpèníjà ni wọ́n fi òwe yẹn sọ fún gbogbo ẹ̀dá o. Alágbára máa ṣubú kọ́lé ó múra ni tó bá fi mú alágbára kọ́lé ó múra nìyẹn pé tó fi mú alágbára òkè lápèjúwe sí bàbá wa Sunday Igboho lápèjúwe Ọlọ́run dá wọn ní àkàndá tàbí mọ̀ pé wọ́n ní àwọn nǹkan ṣẹ̀bálẹ̀ bàbá wa tàbí pé wọ́n ní aṣíwájú alágbára yẹn náà sẹ́ni pé nígbà tí àwọn wọ́n ní ó dẹ̀ sọ pé mọ̀jàmọ̀ sálàfí máa kíkanjú. bẹ́ẹ̀ ni. So ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ lápèjúwe ni ẹ o wọ́n fọgbọ́n sí i wọ́n gbẹ̀gbẹ́ kan kọjá níbo yẹ kó ṣe kí ni ó yẹ ká dojú kọ ni wọ́n dẹ̀ ní akọgun tó bá mọ̀jà tí ò bá sá irú wọn máa ń bá ogun lọ ní alágbára a máa ṣubú lójú ìjà a máa fara pamọ́ ní wọ́n sọ yẹn yóò fara ẹ̀ pamọ́ lójú ìjà kó lè bá a rí ẹ̀mí ṣe ayé ẹ̀. bẹ́ẹ̀ ni. So bó ṣe rí ni ọlẹ́ńkọ́. ẹ ṣe gan mo sì padà bọ̀ wá sí orí ìbéèrè yẹn ẹ ṣe ẹ̀jẹ̀ ká kọ́kọ́ gbóhùn bàbá Ìjẹ̀ṣà náà ní ìgbà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ tó ṣe wípé in fact téèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn. Àgbàṣe mo ti jáde o, mo ṣe jáde náà ni tó mo ṣe fẹ́ kúrò níbẹ̀, mo wá èèyàn tó máa fẹ́ wábi tí màá lọ fún mi ní kí n sọ fún yín ìṣègùn ẹ̀pá dúró tí ojú òní tí yín ṣùgbọ́n òun á pè yín tó lórí jẹun fọ́ mi fẹ́ wábi tí mo tẹ̀sí kọ́kọ́ lé ọ̀lẹ́ láti ṣègùn. Thank you. Ohun bàbá Ìjẹ̀ṣà òun náà la gbọ́ tó nígbà tí bàbá Ìjẹ̀ṣà tó kúrò lẹ́wọ̀n tó ṣe pé àti bàbá Ìjẹ̀ṣà ń lọ tán wà nínú mọ́tò wọ́n ń pe àwọn èèyàn wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé yes lóòótọ́ òun náà làwọn ti jáde kúrò lẹ́wọ̀n. Báwo ló ṣe rí lára ti yín náà Alhaji, báwo ló ṣe rí lára yín nígbà tẹ kọ́kọ́ rí Phyllis bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn pé mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ wá ibì kan tí mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ fi rest ná. Yorùbá bọ̀ wọ́n ní orí yéye ní mògún ta ìṣẹ̀ ló pọ̀. ẹ pa mí jàre bàbá mi. Àkọ́kọ́ pé wọ́n tiẹ̀ kọ́kọ́ jáde ẹ jẹ́ ká jẹ́ ni tó máa ṣe dáadáa o ní kọ̀kọ̀ àti ní gbangba torí kọ̀kọ̀ àti gbangba dáadáa tá a bá ń ṣe a máa ń help yàn níbi tí yóò ti ní rí yàn kan tí ó ṣàyà gbangba láti wá gbà yàn lẹ̀. So bí wọ́n ṣe àkọ́kọ́ ibi tí wọ́n wà ìmọ̀ kó ṣe pé ibi tí wọ́n fi sí yàrá kan ni àwọn nǹkan náà wà bẹ́ẹ̀ àbẹ́yàn méjì àbẹ́yàn mẹ́ta wàláhì kò lè dàbí òde ẹni kò lè dàbí inú ilé ẹni
so nǹkan tí mo kàn rí pọ́ìntì mẹ́rin ni pé mo kọ́kọ́ bá bàbá Ìjẹ̀ṣà dúpẹ́ torí iṣẹ́ táwa ń ṣe kọ́ là ń jẹ báyìí iṣẹ́ àwọn ìyá tiwa ni èyí táwa bá ṣe làwọn ọmọ wọn máa jẹ mo lérò pé yàtọ̀ iṣẹ́ bàbá Ìjẹ̀ṣà kọ́ ló ń jẹ dáadáa tí àwọn bàbá wọn àti ìyá wọn ṣe é lẹ̀ ló làwọn kò nú àdánwò ẹ má bínú obìnrin ni o ẹni obìnrin bá dùnnú mọ́ kò lè bọ́nú àdánwò bóbìnrin bá dùnnú mọ́ yàn kò lè bọ́nú àdánwò torí pé àwọn náà mọ̀ nǹkan tán rí tán bá dẹ̀ ti báyìí wọ́n máa ń rí èèyàn gbé wọn níjà bọ́kùnrin bá dá wa lálẹ́ ńsìn ta ló fẹ́ gbé níjà. Aláàjì nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé tí ilé bá dára lóòótọ́ obìnrin ni tí ó bá sì tún kù díẹ̀ náà obìnrin ni àmọ́ àdúrà tá a máa ń gbà ní wípé kọ́lọ́ má jẹ́ ká kó sí pàkúté páńpẹ́ obìnrin ká má sì kó sí páńpẹ́ ayé òun làdúrà tí èèyàn máa ń gbàjù láyé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó bóyá ọmọ tó fara ti bóyá ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ sọ níbẹ̀ yẹn kó tó di wípé à ń lọ sínú àwọn ìbéèrè. ẹ ṣe mà àwọn ṣe rí nígbà tí mo gbọ́ pé bàbá Ìjẹ̀ṣà wọ́n jáde mo kọ́ pé ṣé àbí wọ́n sì ti bẹ̀rẹ̀ kọ́mẹ́dì wọn ni àbí bá gẹ́gẹ́ bí ìṣe wa mo sáré lọ sí kí ló ṣẹlẹ̀ mo sáré lọ sí lọ́sọ́dọ̀ Mr. Yomi lórí péjì wọn pé màá mọ̀ true tó bá pé lóòótọ́ bàbá Ìjẹ̀ṣà ti dé so mo lọ síbẹ̀ mo láti mú tí wọ́n ti sọ̀rọ̀ jáde létà mo padà lọ sí mọ́ra lóòótọ́ pé bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ti jáde ọ̀rọ̀ tí mo gbọ́ nínú bàbá Ìjẹ̀ṣà pé àwọn ti dé àwọn fẹ́ wábi kan lọ fi ẹ̀gbẹ́ sí in fact ọ̀rọ̀ yẹn kan mí lóminú pé onílé ọlọ́nà Yorùbá sọ wípé àjò lè dàbí ilé kò sí bí èèyàn ṣe lè rí tó tí yóò bá lọ inú kọ́tì ìmọ̀ bí yàrá kan bàbá irú ẹni bí ó lè gbádùn rẹ̀ tó pẹ́ sí pé inú ẹ̀wọ̀n lásán ẹ̀wọ̀n nílé ọdún 4 sí ọdún 5 in fact mo kí bàbá Ìjẹ̀ṣà pé wọ́n kú oríire lẹ́ẹ̀kan sí. ẹ ṣe gan jàre ẹ̀gbọ́n mi ẹ ṣe bọ àwọn kankan wà tó ṣe wípé ẹsẹ̀ jẹ́ ká wo bí bàbá Ìjẹ̀ṣà nígbà tó ń bọ̀ tí wọ́n ń jáde bọ̀ láti inú ẹ̀wọ̀n tí wọ́n ti ń bọ̀ ẹ jẹ́ ká ṣe kọ̀ọ̀kan wò. ọ̀rẹ́ bàbá Ìjẹ̀ṣà sọ. Baba Ìjẹ̀ṣà Ọlárẹ̀wájú has just been released. This is all the way from Milan in Italy. Just to say congratulations to Baba Ìjẹ̀ṣà. The nation continues to give you more reasons to celebrate and to rejoice. Welcome to a life of freedom, and Lord continue to bless you. Thank you for helping me. What a wisdom you've sent to me and shared with me over the years. Thank you very much, Baba Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà náà ni wọ́n ti fi sílẹ̀ lónìí tó ti gba òmìnira láti 2021 tí bàbá Ìjẹ̀ṣà ti wà ní prison ó ti tó finally gba freedom ẹ̀ lénìí tó bàbá Ìjẹ̀ṣà ò tún ní rí ogun ṣìṣe mọ́ o tó ẹgbọ́n tí ọ̀rẹ́ bàbá Ìjẹ̀ṣà sọ. My friend, Baba Ìjẹ̀ṣà Ọlárẹ̀wájú has just been released. This is all the way from nǹkan kan tiẹ̀ wá ń kọ mí lóminú nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí mò ń rí táwọn blọ́gà oríṣiríṣi ń gbé jáde àti wípé àǹtí mi kan ṣe wà tó ṣe wípé wọ́n ti ẹ̀ yarí wípé nígbà tí àǹtí mi Ìyábọ̀ Òjó wọ́n ní tí bàbá Ìjẹ̀ṣà bá ti ẹ̀ tún lè jáde lẹ́wọ̀n padà gbogbo dúkìá àwọn pátápátá làwọn máa tà kí ni ká ti pe eléyìí ṣé ká sọ wípé èèyàn ló ń ṣe èèyàn àbí èèyàn náà ló ń pààyàn àbí kí ni ìhàwọ́ ló kọ sí yín náà. náà bàbá Ìjẹ̀ṣà ti jáde ó ti jáde báyìí gbogbo ojú ti rí gbogbo ayé ti gbọ́ inú gbogbo ẹbí ń dunnú àwa náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé bàbá Ìjẹ̀ṣà jáde láyọ̀ àtàlàáfíà so títa tí Ìyábọ̀ Òjó wá ń kọ́ wípé tí wọ́n bá ìpadà jáde lẹ́wọ̀n
òun á rí wípé bàbá Ìjẹ̀ṣà tó padà sẹ́wọ̀n òun á tí yóò bá padà òun á ta gbogbo property òun. olóòtú mo ń gbọ́rọ̀ yín. sẹ́rí tí inú ayé tá a wà yìí yorùbá wọn sọ pé tí a bá dẹjú wọ́n ní tá a bá dẹjú a máa rí iná wọ́n tún wá sọ pé tá a bá dẹjú a máa rí imú tá a bá dẹmú dáadáa a máa rí sùtìsùtì ètè dàtí sọ pé téèyàn bá ọ̀rọ̀ sunukun ojú sunukun la fi wò ó bí ọba tán èèyàn bá jẹ ẹni tún ayé ń fẹ́ ẹni ayé bá ń fẹ́ tí gbogbo yẹn sọ pé ìwọ la fẹ́ ìwọ la fi hàn ìwọ la fẹ́ kí ẹni tí wọ́n yìnyẹn oru nọ́mbà 6 ẹ̀ pé ǹjẹ́ bẹ́ẹ̀ ni gbogbo aráyé sì ń fẹ́ mi tó bọ́ sí yìn ni. kó múra. ok náà ìwọ la gbé mọ́tò yìí fún yìí ni ìwọ la fún nílé yìí ìwọ la fún níyàwó yìí ìwọ la fún ẹni tí wọ́n fún yẹn tó ń gbóríyìn fún yẹn ǹjẹ́ ó kó òrònú rẹ̀ pé ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n fún mi ní nǹkan àtàwọn tí wọ́n bá mi yọ̀ ni wọ́n fẹ́ràn mi. bẹ́ẹ̀ ni. ìyẹn ló ẹ̀jẹ̀ sọ̀rọ̀ sọ pé gbogbo ohun tó bá kọjá wájú ẹni kọ́ ni tẹ́ni lápèjúwe ń sìn báyìí mo wà láàrin ọkùnrin àti obìnrin báyìí wọ́n fún mi ní nǹkan bí mò ń gbà sápò wọ́n fún mi lélẹ̀ mò ń gbà sápò ó yẹ kí n ro nọ́mbà 6 pé kì í ṣèmi nìkan ni mo wà ń bì ẹ ti understand so nǹkan tó bá kọjá mi ọkẹ́ tẹ fún mi fóònù mo dẹ̀ ti ní fóònù ẹ bá mi fún ọmọ àtúfarati ó máa yàwó lẹ́nu pé àbátà ọ̀fíìkì fóònù tó ń gbé lẹ́yìn ó wé náà àní ẹ̀yin máa lo ti náà èmi ti ní kan náà ẹ̀yin náà nílò tọ́bọ̀ tẹ ẹ̀yin náà lẹ́ tí nǹkan burúkú bá ń tọ̀dọ̀ wọn bọ̀ ǹjọ́ mi àbọ̀ bá kọjá ǹta tí wọ́n rí ǹta tó ń bọ̀ sọ́dọ̀ mi wọ́n á pè mí sákèsì pé ọ̀rẹ́ wa fura sí kinní yìí o nǹkan bá báyìí ṣẹlẹ̀ torí dáadáa tí mo ṣe yẹn kò ní wọn àní aláwọ̀ ká burú ṣe kinní kó gbọ́dọ̀ àwọn wá torí wọ́n ti rí bọ́ gbogbo nǹkan mò ń gbà sára egele mò ń gbà sọ́dọ̀ àgbogbo nǹkan mo fẹ́ kó wù mí bí nǹkan bá wọn á ní sóò nìkan ni ẹ ti understand bẹ́ẹ̀yẹn bá wà láàrin ọkùnrin àbáàrin obìnrin èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ ara ṣe bàbá Ìjẹ̀ṣà nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ pé wọ́n jẹ́ni tó ń fura wọ́n ti máa mọ mọ́dà wọn yẹ kó tó ṣẹlẹ̀ wọ́n ti máa mọ àwọn nǹkan kan àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ tó ti máa ṣẹlẹ̀ pé between bàbá Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó àti kílókọ ẹ̀ obìnrin ẹlẹ́ẹ̀kejì yẹn tó ń jẹ́jọ́ ń ṣeré yẹn so wọ́n ti máa ní àpẹẹrẹ kan. bọ̀ Aláàjì ẹ má bínú o ẹ má kọ́ntínú ọ̀rọ̀ yìí o bọ̀ nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ẹni tá à ń sọ kò lè mọ̀ yìí pé èèyàn ń sọ òun o. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín o. ẹni tá à ń sọ òun lè mọ̀ yìí nígbà mí wípé èèyàn ń sọ òun. òtítọ́ ni èèyàn máa mọ̀ ń gbà mí tójú tì yẹ làpárò fi máa ń rí iná. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá ti wà lọ́jà ẹ mọ̀yàn ní rí nílùú kan wọ́n wá ń hìlì yín ṣé 100% èèyàn tó ń hìlì yín ló fẹ́ràn yín ni ẹ ti ó ní ẹ máa múra àjà wọ́n ní ẹ̀yàn máa múra àjà lẹ̀ ní ẹ fa àyè ìjà sílẹ̀ lẹ̀ ẹ tẹ̀rọ stand lápèjúwe ń sin báyìí ní tó ṣẹlẹ̀ mo rí pé kò sọ́kùnrin nínú àwọn tó ṣẹlẹ̀ bàbá Ìjẹ̀ṣà àti ọmọ yẹn àti obìnrin méjèèjì tó bá fi mú ọkùnrin wà láàrin obìnrin méjì mẹ́ta kó sọ́ra ẹ̀yin lọ́kùnrin kan lọ́kùnrin ibi tẹ́ bá ti tóbi bá ti pọ̀ sí jù ẹ má máa wọ bẹ̀ gírígírí tó bá ti wá ń pè yẹn ní gbogbo gbà kò yẹ ká máa wọ bí ayé obìnrin bá ti wọ̀ pípọ̀ jù wà lẹ́yìn máa tẹ́ bọ̀ ń bẹ̀ àkọ́kọ́ gbogbo obìnrin tó wà bẹ́ẹ̀ ló máa láìkì yín ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ ẹ̀yin náà máa fún ìgbé bóyá ẹ̀ ń so lọ́ọ̀fù ẹ̀ tó sàn but lọ́ọ̀fù tẹ̀ ń sọ yẹn ìmọ̀ àwọn obìnrin tó dúró yẹn a máa rí ètò máa sọ pé kìtì ẹ̀ ní sóò nìkan ni gẹ́gẹ́ bá ọkùnrin náà ṣe máa ń sọ̀rọ̀ pé ọmọ yẹn mo dẹ̀ láìkì ẹ̀ o táwa máa sọ fúnra pé ọmọ yẹn mo dẹ̀ tó ṣe lánàá o bẹ́ẹ̀ làwọn obìnrin náà máa ń sọ láàárín pé mo dẹ̀ láìkì lágbájá o ẹ̀ tó sàn ọkọ fẹ́ ni. ẹ dúró ná Aláàjì ẹ dúró ṣé rí ohun tẹ́ ẹ sọ yìí ṣé ohun tó sọ yìí ṣé rí nígbà míì máa ń wà ṣé rí èmi bí mi ṣe wà yìí yóò sọ pé ibi tí obìnrin bá wà kò yẹ kí ọkùnrin máa wọlé tọ̀ ṣé bí mi ṣe wà yìí gbogbo àwọn tí èmi kó sọ́dọ̀ tó jẹ́ àwọn ẹ̀gbọ́n mi obìnrin ní gbogbo wọn èmi dẹ̀ ń wọlé tọ̀ ṣé rí eléyìí kọ́ ni òun kọ́ ni pàkúté obìnrin ayé là ń pè ó sẹ́yìn tí wọ́n sọ pé ibi tóbìnrin bá ti wà kì í ṣe pé kó yẹ ká máa wọlé síbẹ̀ báyìí náà kọ́ bọ́n tí mo sọ fún yín ni pé tí obìnrin bá jẹ́ pé ibi ẹ̀ ń ka obìnrin méjì mẹ́ta mẹ́rin wà láì kọ́kùnrin yẹn kó sọ́ra kó mọ̀jà sínú kòtò kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dáńbẹ̀ obìnrin máa jàre yín ẹ máa mọ ọgbọ́n tẹ́bi ṣe tó máa ní ẹ wọlé ni ẹ jẹ́ kí n wà bí báyìí ẹ ṣe kí nìkan báyìí ni kí n gbọ́dọ̀ sọ ara rẹ̀ torí làákàyè wọn bó ṣe tó yẹn kò tó tà wá lóòótọ́ ṣùgbọ́n tó lè gbé wa ṣubú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó sì lè gbé aṣọ ilé wa bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ Aláàjì ẹ máa kọ̀ntínú ọ̀rọ̀ yín ẹ jọ̀ọ́ dàpọ̀ mo fowó àti ọmọdé yín lẹ́nu ná àǹfààní fún gbogbo àwọn tí ó bá fẹ́ pè wọlé ẹ̀yin tó bá wà àwọn tó bá wà ní orílẹ̀-èdè Ghana tó fẹ́ pè wọlé sórí ètò yìí iná +233 260
08786 lẹ́ẹ̀kan sí +233 àǹfààní fún gbogbo àwọn tí ó bá fẹ́ pè pátápátá ẹ lè pè ní direct fún ẹ̀yin tí ẹ wà lórílẹ̀‐èdè Ghana àmọ́ ẹ̀yin tí ẹ bá wà ní outside Ghana ẹ lè pè ní WhatsApp ẹ lè pè wá ní WhatsApp ẹ bá wa dá sí ètò yìí kí ló dé tó ṣe wípé ọmọ aráyé wọn ń gbé ogun tira wọn kí ló dé gan tó ṣe pé àlẹ́ mi ìdáríjì ẹjọ́ dákun àwọn ìbéèrè yìí la jù sí ìta kí nìkan tó máa ń fà lọ́pọ̀ ìgbà ẹjọ́ ẹ bá wa dá sí ètò yìí ní tó ń ṣẹlẹ̀ congratulations to Baba Ìjẹ̀ṣà ọyá Alhaji ẹ kọ̀ point tí mo jẹ́ kí n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ni pé ẹ wo Ìyábọ̀ Òjó tó ń lẹ́nu yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé Ìyábọ̀ Òjó ti ń pète àdánwò fún Baba Ìjẹ̀ṣà more than 2 years tóun ò dẹ̀ mọ̀. okay. Do you understand? wọ́n ti ń pète okay now wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà sínú ilẹ̀ kò tí sí nǹkan tí wọ́n ti ń rò before kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ ẹ ti ẹ sáà ni mo sọ̀rọ̀ okay wọ́n ti di pé tí Baba Ìjẹ̀ṣà bá fura ni ó yẹ kó ti máa fura ti pẹ́ kì í ṣe pààrọ̀ ní obìnrin àlè gbáàrin obìnrin ó dáa ẹja fi lè sílẹ̀ ẹ wo ọkùnrin tó rẹwà dáadáa tó wá ní tó yẹ kó nìkan ló wà láàrin àwọn obìnrin bíi mẹ́wàá táwọn obìnrin bá jókòó tẹ bá pé ẹ bá dẹ tí dáadáa ẹgbẹ́ tó ń kó mọ̀jẹ̀ láìkì nǹkan ló kọ́ mọ̀ sọ bó ṣe ní interest tí ò bá sọ́ra wọ́n á ṣe kíni wọ́n á ṣe nǹkan tó lè ṣe kíni tó lè bá ní àjọ ẹ̀jẹ̀ ó nìkan ló wọ bẹ́ẹ̀ nìkan ló ń wá lọ ẹgbẹ̀rún obìnrin ló nífẹ̀ẹ́ ọ̀kan nìyẹn ta ló mọ nǹkan tí Ìyábọ̀ Òjó fi takú pé lórí ọ̀rọ̀ Baba Ìjẹ̀ṣà òun kọ́ lọ̀rọ̀ kan òun kọ́ ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí wáyì wọ́n ní gbàràn mi di ẹlẹ́rù ajínigbé kíní kan wá dọ̀kọ ẹni ewo ń tiẹ̀ ń bẹ̀ ìbẹ̀lẹ̀ ti mọ̀ pé wọ́n ti pète kíní yìí more than kí Baba Ìjẹ̀ṣà ò fura ní kò fura ní. ṣé ká lè sọ wípé àìníkíyèsára tó òun ló fa àkóbá yìí fún Baba Ìjẹ̀ṣà. Alhaji ẹ má bínú kò yẹ kí Baba Ìjẹ̀ṣà kò ní àkíyèsára